ẹ ń dúró mo kí yín ẹ kú dúró, ẹ ń jókòó ẹ sì kú ìkàlẹ̀, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti ń gbọ́ tí ẹ sì ti ń wò wá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, Ẹwà Yorùbá ètò yín ètò wa òun náà ló gbòde kan pẹ̀lú Adéọlámi Ọlátúnjí Ẹwà Yorùbá fúnra rẹ̀. Ohun tí mo mú wá lónìí òwe ni, irú òwe wo wọ́n máa ń pè àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ àwa làwa ń jẹ. Tí ẹ ò bá gbàgbé, bàbá wa kan tí wọ́n ti filẹ̀ ṣaṣọbora kí Elédùmarè kó mú erùpẹ̀ búburú kúrò lójú wọn, ìyẹn bàbá wa Orlando Owómóyèlá tí gbogbo wa mọ̀ sí Orlando Owo tàbí ká pè ní Orlando Ọ̀wọ̀. Bàbá yìí ti fi òwe yìí wọ́n ti fi kọrin rí. Tá a bá wá sọ pé àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, àgùntàn àti Gẹ̀ẹ́sì kí ni ìtumọ̀ àwọn méjèèjì? Ohun tó yẹ kí òwe yìí jẹ́ gangan ni wípé àgùdà ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ àwa làwa ń jẹ. Tá a bá ń sọ̀rọ̀ nípa àgùntàn, àgùntàn jẹ́ ẹran nínú ilé tí a máa ń sìn bí a ṣe máa ń sin ewúrẹ́. Ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àti ewúrẹ́ kan ni wípé ewúrẹ́ a máa níwo, àgùntàn yìí níwo, àti pẹ̀lú ewúrẹ́ jẹ́ ẹran tó jẹ́ wípé ó ní ìjọ̀gbọ̀n lọ́wọ́. Àgùntàn yìí máa ń lọ jẹ́jẹ́ rẹ̀ ni. Ẹ rí pé nígbà míì tí wọ́n bá fẹ́ bú ọmọ tó bá dàbí pé bóyá ó le díẹ̀ bí àpárá wọn pé ìwùwà bí ẹran, tàbí kán sọ pé ẹran ni ọ́, tàbí kán tiẹ̀ pé lọ́mọ ẹran gan nígbà míì. Ṣùgbọ́n àgùntàn bí wọ́n bá fi bú yẹn á ti mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ò lágbájá, ẹni tí ò lápọn òun ni. Ìyẹn ó jẹ́ titi àgùntàn. Gẹ̀ẹ́sì wá ń kọ́. Gẹ̀ẹ́sì jẹ́ àwọn òyìnbó amúnisìn, àwọn òyìnbó tó jẹ́ wípé wọ́n kó wa lẹ́rú nígbà náà lọ́hùn. Tó fi di wípé kíkó lẹ́rú tí wọ́n kó wa lẹ́rú yìí, òun ni ó ṣokùnfà bí a ṣe mọ kíkọ àti kíka èdè Yorùbá. Èyí ò ní wípé wọ́n kọ́ wa bí a ti kọ àti bí a ti ka èdè Yorùbá. Èyí ò ní àwọn Gẹ̀ẹ́sì. Mo wá sọ wípé àgùdà ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ àwa làwa ń jẹ. Ó ní òwe yìí tí ó tọ̀nà. Ìpèdè tí ń bẹ nínú rẹ̀ náà ni wípé dípò tá a fi ń sọ wípé àgùntàn, àgùdà ló yẹ kó jẹ́. Àwọn wo ni àgùdà? Àgùdà ni àwọn tó jẹ́ wípé wọ́n mú ẹ̀sìn ìgbàgbọ́ wá fún àwa ọmọ Yorùbá láti máa sìn. Lédè Gẹ̀ẹ́sì wọ́n máa ń pè wọ́n ní Catholic. Àwọn tí wọ́n jẹ́ Catholic Church, tí wọ́n lọ sí Catholic Church, àwọn Catholic, àwọn la mọ̀ sí àgùdà. Kì í ṣe àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì. Àgùdà yìí wọ́n dúró lọ́tọ̀. Ìyẹn àwọn òyìnbó aláwọ̀ funfun yìí wọ́n dúró lọ́tọ̀. Gẹ̀ẹ́sì náà, àwọn náà wọ́n jẹ́ òyìnbó amúnisìn yìí, àwọn náà dúró lọ́tọ̀. Àwọn méjèèjì kì í ṣe pé bóyá ẹnikẹ́ni ń bẹ lábẹ́ ara ẹnìkọ̀ọ̀kan wọn rárá o. Torí náà ńkọ́, àgùdà ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ tàwa òun làwa ń jẹ. Èyí ò ní wípé ìwọ ń ṣe tiẹ̀, èmi náà ń ṣe tèmi, ìgbàjẹ lọ́wọ́ rẹ ò gbàjẹ lọ́wọ́ mi. N tí mò ń rí òun náà ni mò ń ná tí mò ń lò, n tí wọn náà rí òun náà ló ń ná tó ń lò. Torí náà ńkọ́, kì í ṣe àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o, bí kò ṣe àgùdà ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ àwa òun làwa ń jẹ. Èdè wa kò ní parun. Ẹ ṣé púpọ̀.